Adésopé tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ọmọ ẹlẹ́ran wa ti ń jẹ egungun nílẹ̀ bàbá tiwa. Ó ti di páwọn àgbẹ̀ wa ò lè lọ sóko mọ́. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sátidé ní Thursday kó tó di Sátidé ó jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́. Tẹ́lẹ̀ ètò pé kí wọ́n tún ìlú tò là ń pariwo fún. Ìdí ta fi ń pariwo pé kán tún ìlú tò ní wípé ìlú yìí ò bójú mu, ìlú yìí ò rọgbọ, kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ nílùú wa yìí. Ká ní wọ́n ti tún ìlú tò ní kò ní sí ọ̀rọ̀ pé Oòduà Nation dìde pé a fẹ́ dúró lórílẹ̀‐èdè tiwa. Ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò tún tò la fi wá rí pé ẹni táwọn èèyàn fẹ́ sọ di ẹrú ayérayé òun náà wá. Ẹ kúkú fún wa lórílẹ̀‐èdè tiwa ká máa lọ nítubí ìnùbí tí ò mú jáde dání tí ò mógun dání. Torí ìyà yìí pọ̀, but àwọn kan bámúbámú ni mo yó lórí táwọn ń kọ ní tiwọn. Nǹkan tí wọ́n wá mọ̀ ní pé àwa tẹ́bi ń pa yìí á ju àwọn bámúbámú ni mo yẹn lọ. Tí ebi bá pa wá débì kan á bẹ̀rẹ̀ sí ní ṣùrùbò wọn. So la fi sọ pé àwọn náà dìde ń sìn kán tètè sọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí kíjọba lè ṣe nǹkan tó yẹ kó ṣe lórí nǹkan tó wà ńlẹ̀ yìí. Láti ayé Ambode mo ti ṣàkíyèsí nǹkan tó ń ṣẹlẹ̀. A dẹ̀ lọ́ngbà yẹn a ṣe ìpàdé pẹ̀lú wọn, a ní kàn pé gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Èkó pé ká jọ sọ̀rọ̀ ká pè wọ́n ṣàkíyèsí nǹkan tá à ń fojú rí ládùúgbò. Because tí Fúlàní kan bá wọlé bóyá ta ló ń tà ni tó bá fi máa di bí oṣù kan a ti mú Fúlàní mi wọlé. Ẹ mọ nǹkan tó máa ń ṣe ni pé ata tí wọ́n gan ó pọ̀ ju ti Yorùbá lọ. So àwa Yorùbá gan a lọ sọ́dọ̀ Yorùbá mọ́, ọ̀dọ̀ tí wọ́n la ti ń rajà. So wọ́n dẹ̀ ń gbilẹ̀ sí, àwa dẹ̀ ń fojú bọ́n ṣe ń gbilẹ̀ sí pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni ṣùgbọ́n wọn kọ́ bí ara sí. Kíní ẹ̀ ló wá débi tó délé ní ìsìn tó ti wá bu gbogbo, ó ti bu gbogbo everybody lọ́wọ́. Wọ́n máa jí wa gbé. Nǹkan tó tiẹ̀ wá ń dùnyànjú ni pé ṣebí tẹ́ bá tiẹ̀ jíyàn gbé tẹ́ ti gbowó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ dẹ̀ fi ẹni náà sílẹ̀. Wọ́n á jíyàn gbé, wọ́n á gbowó, wọ́n á tún pa ẹlòmíì wọ́n á jí gbé, wọ́n á gbowó lọ́wọ́, wọ́n á bá sùn, wọ́n á tún pa. Wọ́n ti bà gbogbo nǹkan àgbẹ̀ jẹ́. Ẹ wá ń sọ pé kinní kan ṣé gbogbo wa yìí ń sìn tá ti ń pariwo pé a fẹ́ dìde fórílẹ̀-èdè Yorùbá ṣebí tá bá rí nǹkan jẹ ni ṣé ń tẹ́bi ń pa ń jagun ni. Nígbà tí wọ́n bá ti bà gbogbo nǹkan wa jẹ́, oko wa jẹ́, tí ò sí pé a fẹ́ rí nǹkan oko kankan jẹ, ta la fẹ́ gbọ́kànlé láti ràn kankan àtún wá gbọ́kànlé wọn páwọn nìkan máa kó nǹkan oko tí wọ́n wá sí kán máa tà fún wa, wọ́n máa fi májèlé sínú ẹ̀ fún wa ńkọ́, kí ló fẹ́ kù. So gbogbo nǹkan tá a rò lélẹ̀ òun la fi ní káwọn kábíyèsí náà wá dé. Ìyà yìí ti pọ̀ jù, kán dìde kán bá a sọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí, kán máa ṣòjò wọn léèyàn lẹ́yìn. Nǹkan kan ò lè kàn wọ́n, kán dìde kán sọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí. A ti ṣetán àti rí i pé a fún wọn ní ètò ààbò tó péye, ṣùgbọ́n kán tiẹ̀ dìde kán sọ̀rọ̀, kán má kàn káwọ́ gbéra pé kíní yóò dọ́dọ̀ àwọn. Ṣé wọ́n ń wo àfin lọ gbé ọba ni? Àmọ́ ṣẹ́ rí, ó máa ń dùn mí gan pé Yorùbá ò mọ nǹkan tán ní. And gẹ́gẹ́ bí ọmọ Oòduà, èèyàn kan ò lè ní gbogbo ẹ̀. Èyí tí wọ́n bá ní màá gba tọwọ́ tiẹ̀, èyí tèmi ní èmi á fún ẹ ní tèmi. Ẹlòmíì àìlè sọ̀rọ̀ ló máa ń kóyà jẹ wọ́n. Ìyá máa jẹ ẹlòmíì akọ̀kàwọ́ gbéra kò ní sọ fún àwọn tó yẹ kó sọ fún. Mò ń sọ lẹ́ẹ̀kan, mo ní gbogbo ètò ń sọ yẹn sí mo là nílò ìbọn, a nílò gbogbo yẹn fógun tó wà ńlẹ̀ tó bá fẹ́ dá nǹkan tí ó yẹ kán dá sílẹ̀. Àwọn nǹkan ìbílẹ̀ la máa fi kojú nǹkan tó wà ńlẹ̀ yìí. Wọ́n á dẹ̀ mọ̀ pé ayé yìí ń jẹ́ ayé, Ọlọ́run dẹ̀ ń jẹ́ Ọlọ́run lókè. So nǹkan tó gbogbo nǹkan yẹn gbogbo ẹ̀ lóyìí wá ń pamọ́ tó bá fẹ́ kán tú gbogbo ẹ̀ jáde gé àtúkò jáde á dẹ̀ di nílé o. Ẹgbẹ́ là ń lò nu ẹgbẹ́ náà, ẹgbẹ́ tá a dẹ̀ ń lò yẹn kò sí nǹkan tí ò dúró fún. Bí bá mẹ́gbẹ́ yẹn dání bó bá yìn mí bọ̀ tí mo bá padà wá bẹ̀ ṣe bí wọ́n ló parẹ́, ta ló fẹ́ mú mi sí yẹn? Tí bá mẹ́gbẹ́ yẹn dání bó yìn mí bọ̀ tó bá gbá mi tó dẹ̀ délé tó kú, ṣe bí wọ́n ló parẹ́ àbí mo pẹ́? Tí bá mẹ́gbẹ́ dání tó gbá mi létí tó délé tó wù ẹ́ wú, wọ́n bá mi fẹ́ rọ̀ mi ò ní fún ẹlẹ́rù ẹ̀ toro kọjá yìí ẹni. So gbogbo orú nǹkan yẹn ló yíwà ó dẹ̀ yíwà nù ẹgbẹ́ tó lákòdẹ̀ kúrò ńbẹ̀. Ẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn bó ṣe yẹ kó lọ ló ṣe lọ. Ṣé mọ̀ pé àwọn náà wọlé ẹ̀sìn tó pààyàn ká ló pa ọlọ́pàá ẹyọ kan sìn ní nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làwọn máa sọ. Òun ló fi jẹ́ pé jagunjagun máa ń fi ọpọlọ ja ogun ni. Jagunjagun tí ò bá lọ ọpọlọ sógun tó ń jà irú wọn máa ń bára wọn bí tán ti fẹ́ ni. Bọ́n ṣe wọlé yẹn wọ́n lè má lọ bọ̀ tán bá lọ ẹ mọ nǹkan tó bá ti bí ni.
ẹ̀yin náà lẹ́ni tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo máa ń jẹ ń bẹ̀ ọmọ tó kú níjọ́ rálì Saturday yẹn ṣé ọmọ tí ò mọ tí ò mẹsẹ̀ ni irú nǹkan tí ò bá lọ pọ̀ jù nìyẹn ká ní Sunday gbé ìgbésẹ̀ láàrin yẹn ó lè jẹ́ pé nǹkan tó ṣe yẹn ló ti bójú mu jù nǹkan tó yẹ kó ọlọ́pọ̀ lèèyàn ṣe ló ṣe yẹn nǹkan kan ṣáàṣì òun fúnra rẹ̀ wọn ò rí pa wọn ò dẹ̀ rí gbé lọ bọ̀ tí wọ́n pààyàn sínú ilé ẹ̀ ká lóun ló pa ọlọ́pàá kan ni kò ní ṣe kó nǹkan mìíràn tó máa sọ. Yorùbá nation ṣé yóò ṣe é ṣe. lágbára ti Ọlọ́run pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá á ṣe é ṣe. àfikún sà à ń fi àkókò yìí fi bẹ̀ gbogbo àwọn tó jẹ́ agbófinró ọmọ Yorùbá. orúkọ mi ni Alhaji Taofeek Adeyemi, the National Organizing Oodua People's Congress Reform. à ń fi àkókò yìí bẹ̀ gbogbo àwọn tó jẹ́ agbófinró ọmọ Yorùbá. mo jẹ́ ọlọ́pàá ni mo jẹ́ sójà ni no matter any uniform men tó bá ń kó jẹ́ kí oníkàlùkù kó mọ̀ pé òun ilé làbọ̀ sí mi oko. gbogbo iṣẹ́ tó bá ń kí federal government máa rán wọn sí àwọn ẹbí wọn kí wọ́n fi làákàyè ṣe. ẹ wo lẹ́nu jẹ́ mẹ́ta yìí a rí inú mídíà pé our Minister of Information Lai Mohammed ó ní grandson òun 7 years old boy ó ń bi òun léèrè pé grandpa why tó ń fi ń pè ní Lai Mohammed ọmọ ọdún méjì ọmọ dáhùn pé àwọn colleagues ẹ̀ ní school ni wọ́n ti ń yẹ̀yẹ́ ẹ̀ useless ẹ̀ ní pé bàbá èèyàn báyìí ni kí gbogbo náà tọ́jú ọmọ Yorùbá tó jẹ́ uniform men kí wọ́n rántí pé ohun tó ṣẹlẹ̀ ń lọrin nígbà tí wọ́n lò wá láwọ̀ ara wa síra wa tán tí wọ́n capture lọrin wọ́n sọ wá dẹrú ńbẹ̀ tí wọ́n bá lò wọ́n sí ọmọ Yorùbá pé kán wá pa ẹbí wọn kán wá pa ara wọn kán pa ìran wọn kán rántí pé ilé làbọ̀ sí mi oko àwọn náà padà bọ̀ nílé so tó bá sì ti parán wọn tán gbọ́dọ̀ àwọn náà fẹ́ fojú sí wọn lè pera wọn Fúlàní wọn lè pera wọn Ìgbò wọn lè pera wọn Láwùsá so àwọn fẹ́ àsìkò yìí appeal fún wọn pé anything tó bá ti concern ọmọ Yorùbá tó ń jà fún ẹ̀tọ́ tiwọn àti family wọn àti ìran wọn káwọn náà bá fi làákàyè ṣe kọ́kọ́ máa mú kọ́ máa ṣe oríṣiríṣi onílàákàyè wà láàrin wọn èèyàn dáadáa wà láàrin wọn but among of them èèyàn burúkú pọ̀ láàrin wọn. ọ̀rọ̀ tá a máa ń gbọ́ ni pé wọ́n ní tókè ọba lọ́ba Muhammadu alọ́bókè ẹ̀yin gẹ́gẹ́ bí ajàngbara ilẹ̀ Yorùbá àwọn tẹ́ ẹ dárúkọ ǹjẹ́ ti ẹ̀ reach out sí wọn ṣé ẹ̀ ń kàn sí wọn. à ń kàn sí wọn à ń bá wọn sọ̀rọ̀ but ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbàbọ̀dì Yorùbá sì máa ń pò pé ń bá ti dalẹ̀ ó máa ń balẹ̀ lọ ni. ìṣẹ̀lẹ̀ fún àfikún lórí àárín yẹn àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàárín àwa àti gbogbo àwọn agbófinró but ìgbà míì tán bá rán wọn níṣẹ́ ẹrú wọn yìí fi tọmọ jẹ ni tán bá ní wọ́n mú olè 10 ní Àlèmọ̀ṣọ́ local government yìí àwọn ọmọ OPC reform lábá wọn 8 nú ẹ̀ tàdé ń kó wọn fọlọ́pàá tán bá náà mú ní Agége ọmọ OPC reform ló bá wọn mú 8 nú ẹ̀ tó dẹ̀ ń kó fọlọ́pàá tó túmọ̀ sí pé gbogbo iṣẹ́ tó ń ṣe à ń tì wọ́n lẹ́yìn fi ṣe bọ̀ tán bá rán wọn ṣe dé tòrutèrú káwọn náà máa fi ọpọlọ sí kọ́ máa rántí pé ilé làbọ̀ sí mi oko. èyí tó wá ṣẹlẹ̀ ní Ayétẹ̀ tí àwọn OPC tán lọ kọlu Síkírù tó ń mú fọlọ́pàá tọ́pàá wá ju àwọn náà sátìmọ́lé ojú ò lè fi wò yẹn. kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi kò lè ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tèmi adẹ́sọ̀ díẹ̀ fún yín ṣẹ́rí glory yìí tí ó bá yẹ kíyàn kan dàgbà kó má dàgbà bọ́ ṣe mú Síkírù yẹn kí gbogbo àwọn tó jókòó síbí kan wá ní condition station kan wọ́n fẹ́ wọn lọ station ṣé wọ́n á lè kó gbogbo àwọn ìwà kún wọn sátìmọ́lé gbọ̀ngbà tẹ mú Síkírù tẹ́yìn méjì kan wá yọ ẹ lọ ń gbé fọlọ́pàá òun ló yẹ kó kí wọ́n mọ́lẹ̀ mọ́ kí wọ́n mọ́lẹ̀ náà bọ́dẹ̀ ṣe kí wọ́n mọ́lẹ̀ ó yẹ káwọn ọmọ ẹgbẹ́ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé ó yẹ ìnìṣó station kí ló ṣe tẹ́bi tí wọ́n mọ́lé kí ló ṣe fún Síkírù ṣọ́pàá Síkírù ni gbọ̀ngbà tẹ́ pa àwọn ọkọ̀ káwọ́ gbéra òun ló jẹ́ pé tí yóò bá sọ nǹkan tó ń ṣe wọn ní mògùn tó yẹ kán fi sí irú ò lè wáyé kò dẹ̀ lè wáyé mọ́ kò tiẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi torí tẹ bá mú ọmọ ẹgbẹ́ méjì gbogbo àlà ń bọ̀ mi tẹ́ ti mú afẹ́mọ̀ nǹkan tó yẹ tẹ́ fi mú torí àkínṣe ọ̀daràn so ibi tó wà kẹ́ tìwá mọ́lé fún ẹ̀ lè tìwá mọ́lé fún á dìde gbogbo á dìde lórí ẹ̀ ni. ọlọ́gbàmọ̀jẹ̀ yìí nìkan ṣe gbò ẹ̀ ní nìkan ṣayé yìí ẹ̀ ní dájọ́ odò láìsí èjì ogbè ló jọba afá ìdílé ìyá ìdílé baba ńlẹ̀ àná láàrin ẹgbẹ́ láàrin àwọn tó ń lé ayé ṣe ó ṣe yín lọ́ba ẹ̀ jọba olówó ẹ̀ níjọba òtòṣì wàhálà dàmú òní jẹ́ ti ẹ̀ ní làkìsà kan yẹn aṣọ ẹ̀ ní jẹ́gun gbẹ̀yìn ẹran ìjọba yín ò ní wù yín ìjọ wù yín ò ní pa yín ẹ̀ wá ní fi wájú gbọ́ta ẹ̀ nífẹ̀yìn gbọ́fà ẹ̀ ní dẹni tẹ́ ń wọ́lá burú ẹlẹ́dàáyọ̀ nígbàbọ̀dé abú ọ̀rọ̀ yìí ó dayọ̀ eléyìí tá a wí lónìí àrọ̀ ti rọ̀ mọ́ nítorí pé àwíṣẹ́ni ti fá àfọ̀ṣẹ́ni tọ́múlà eléyìí tí mo wí lónìí àrọ̀ rọ̀ mọ́.